ewele owawe, ewele ojare, igbo mo iwele ku emoduya yeku, omi mo iwele ja emoduya jeja. Pastor Olatunde John Kaduri, Jésù mọ ìwélé ọ èmọ̀júyà jórí rẹ̀ àwé o. Odò lórí ire o, odò lórí ire. Ṣé láyọ̀ rẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ odò lórí ire? Odò lórí ire lọ́dọ̀ Jésù olùgbàlà o. Ṣé láyọ̀ rẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ odò lórí ire? Ìgbàgbọ́ iyẹ ni wéde Yúlíàwó. Ìgbàgbọ́ iyẹ ni wéde Yúlíàwó. Ìgbàgbọ́ iyẹ ni òwéde Yúlíẹ̀bọ. Ìgbàgbọ́ iyẹ ni wéde Yúlíàwó. Èrí wọ́wọ́wọ́ Jésù ní wá sí o. 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 Hello. Ẹ wá mi délé, ẹ ò bá mi ńlé, ẹ wá mi kàn. Ẹ má mi kàn rárá, Ìkáràmù Àkókò lẹ̀ṣẹ̀ orin gbé mi lọ, ìpínlẹ̀ Ondo mo wà yìí. Nílé Pásítọ̀ John Ọlátúndé Kádìrì, gbogbo ayé ẹ bá ń kí òní lọ́jọ́ ìbí ẹ̀. Happy 68th birthday to you o. Ọlọ́jọ́ ìbí, àjọ̀dún ayọ̀ lèyí jẹ́ fún ọ. Oníyẹ ọ́ kèrè mí kọ́, ká mú tẹnu ẹ̀gàn kúrò. Ayẹyẹ orí kádùn èyí yẹ ọ́. Mọ́ ọ dá gọ̀jọ̀gọ̀jọ̀ nínú ọlá Olúwa, kò mọ́ ọ jó, kò mọ́ ọ yọ̀ lókù. Pastor John Túndé Kádìrì, ọ̀kan kókó kì í lára àwọn olùṣọ́ àgùntàn àgbà ìjọ Christ Miracle Church Missions CMCM nílé lóko sábàdà. Aláṣẹ àti olùdarí iléeṣẹ́ John Crown Consult, olórí oko Bambam of Be Your Best Foundation, iléeṣẹ́ kan pàtàkì tí ń dánilẹ́kọ̀ọ́ títún tọ́ni sọ́nà tó yè kooro níbi ọ̀rọ̀ bá gbé ṣòro. The popular author ìwé tí ń jẹ́ Be Your Best, You Are the Best. Olówó orí Adénìkẹ́ kò gbówó rọlá, ayáre lọ́ọ̀dẹ ọkọ. Bàbá Ìrédé, bàbá Ọlámídé, bàbá Ọlọ́ládé, mọ̀ ọ̀yàn fandafanda kò mọ̀ gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kan. Ọlátúndé o, agbókáká agbóláyà bíi kìnìún, ó gbọ́n nínú bíi jẹjẹ, onímọ̀ níkù bí ọ̀jẹ̀. Àyàtọ̀mọ́ Kádìrì ní ìran bàbá rẹ̀ jagunjagun ló fi jọ. Arìngbẹ́dẹ́ arìngbẹ̀dẹ̀ bí ẹni ẹ̀gbẹ́ ń dùn. Ẹ mọ́ bá wí, ẹ̀gbẹ́ òdàn ọmọ ọba láti kékeré ni wọ́n ti ń fọlá yan nílé bàbá wọn. Gbogbo ibi ẹ bá ti rọ́mọ Kádìrì Ìkáràmù Àkókò, ẹ má yiri ẹ wò, ìwà bí ọba kì í jìnnà síbẹ̀ wà láì. Ọlọ́jọ́ ìbí, Olúwa ò gbé ọ yílẹ̀ lórí ọlá rẹ̀, ọ̀tá ń bínú. Ẹ̀gbọ́n náà ta ni ń bínú ọmọ Balógun? Ẹni bá ń bínú dákun má bá ń bẹ̀ ẹ́ jó bínú, bó bínú títí tí kò fapá yagi. Wàláì bóńtọ̀ ń yọ kẹ́lẹ́kẹ́lẹ́ wọnú òṣùpá, àfẹsẹ̀kọ́ gbòǹgbò ọ̀nà ajẹ́ wípé orúgbé oyin àyà ń gá ń ṣí. Ẹni ń bínú ẹni Olúwa mi ń lò. Tẹ́tí gbọ́ àyájọ́ Bíbélì yìí o, a ti kọ́ pé ìwọ̀ oòrùn dúró jẹ́ lórí Gíbíónì àti ìwọ̀ òṣùpá lórí Áíjálónì. Ẹ jẹ́ k'Ọlátúndé ráyè rọ́nà lọ. Gbọgbọrọ lọ́wọ́ ń yọ ọ́ jorí, ìwọ ti ṣẹ́gun ọ̀tá, ó ti rẹ́yìn òdì. Ẹni rokúrò ọ̀la tètè kú, ìjẹ ajẹ tẹ̀tẹ̀, a ò gbọ́dọ̀ jẹ dágunró. Ìwọ ti di kùkùté, ẹni mi kùkùté, ara ẹni ń mì. Omi àjípọn kì í rú o, ìṣẹ̀dá rẹ̀ ò ní gbàbọ̀dè lábẹ́ bó ti wù kó rí. Káyé rẹ̀ ó tòrò mínímíní bí omi àjítòwúrọ̀ pọ́n. Àgbo ewu ni tọ̀wàwà, àdàgbàrá ni tìgbín,
bó ti wù kó o pẹ́ tó láyé òní mọ sàrí ọmọ agẹmọ òní kú ní kékeré àfi tó bá dàgbàdàgbà tó tẹ̀ párìn. gbogbo ẹbí àtàrà ló kọ lẹ́tà wá, wọ́n kọ lẹ́tà ìkíni wá. gbogbo ẹbí sàlámì àtẹbí balógun wọ́n kọ lẹ́tà ìkíni fún tọjọ́ ìbí ẹ. mo rí lẹ́tà yẹn gbà ó tó mi lọ́wọ́. wọ́n ní pẹ́pẹ́ lọ́mọ owó ń ṣe nílé arọ́ àtẹ̀pẹ́ ní kẹsẹ̀ rẹ̀ ó tẹ̀nà. Prophet Peter and Pastor Mrs. Afolashade Abiola Adebisi, President and Vice President CMCF and Champions of Fire Ministry káyékáyé ń fàdúrà ránṣẹ́. wọ́n ní okú ọdún òní wípé okú ìdódimú lágbára olúwa òní mọ̀sàrí ọmọ wàá ṣiṣẹ́ débi èrè wàá sì gba gbogbo èrè náà. àwọn tiẹ̀ ní CMCM Canada, CMCM lámẹ́, CMCM United Kingdom, gbogbo CMCM family nílé lóko. ká dárúkọ díẹ̀ ká dánu dúró. wọ́n ní àmù ìdùnnú ayé rẹ̀ ò ní fọ́ káyé rẹ̀ ó lóyin kó sì ládùn délẹ̀délẹ̀. ìwọ nílé ó dẹ̀rẹ̀ o. ìbàrà nílé àwòdì, ìbàrìbá nílé àti òro. ó yá ọmọ ọba ó dilé bàbá rẹ tó bí ọlọ́mọ gangan. ọmọ wọn ní Ikaramu Akoko, àkókò olókè méjì takọtabo. ilẹ̀ ọmọ àṣàkókò rìbaribo, ọba balógun dòdò ń dáwà. ṣùkùṣùkù gbọ́nranù, ọmọ àṣèkẹ́ ilé ọmọ àṣèkẹ́ òde. ọba ọgbàgbàrà bàwẹ́ mọ́dù, ọmọ akéré ìjàbí ẹni mọ̀tẹ́lẹ̀. ọmọ òkọ́lé ẹ̀tùkọ́lé ìbọn. ìran bàbá rẹ̀ ń togún bọ̀ wọn ò méwúrẹ́ tọrẹ. ìran bàbá rẹ̀ togún bọ̀ wọn ò mágùntàn tọrẹ. ẹrú ni wọ́n mú tọrẹ nílé bàbá tó bí ọlọ́mọ. nítorí pé kí ni ẹrú ní ń sin ni ewúrẹ́ àtàgùntàn kì í ṣe èèyàn. ọmọ adúró sórí òkú yìnbọn ta ò, yìnbọn ta ò, yìnbọn ta ò. ọmọ òṣoògùn sílé ṣoògùn sájà o. bó ṣó bá kó tilé lọ àfitàjà gbọ́mọ́là gbọ́mọ́là gbọ́mọ́là. bàjẹ́ bá kó tòde lọ àfitàjà gbọ́mọ́là gbọ́mọ́là gbọ́mọ́là. àrẹ o ọmọ ògbọ́sòkòtò sílẹ̀ sóbìnrin lóore. ọmọ atutọ́ sílẹ̀ sóbìnrin doyún. ọmọ afẹ́wọ̀n sílé ta ìgbọ́n ta ìmọ̀. ìran bàbá rẹ̀ ń bá ní sọ̀rọ̀ àìrógun bẹ́ẹ̀ tí ń gbonílé lẹ̀ ń gbàjòjì. àṣèyí ṣàmọ́dún o ọmọ yàyà òṣogun yàgàyàgà. ọ̀nà kì í dín mọ́jọ́kọ́jọ́ mọ́yọ̀, wọ́jọ́ bá yọ akárí ayé. àlàkalẹ̀ ní tòòrùn, panápaná kan ò lè gbogbo òṣùpá. àyè ń gbọ́ pé Olódùmarè wọ̀ ni ìdágìrì kì í jámọ́ láyà ẹkùn. ikú òjijì ò ní já ọgbà lọ́wọ́ wa. wàá dàgbàdàgbà wàá fọwọ́ pawú wàá mẹ́rìngì jòbì. ǹjẹ́ lórúkọ àwọn ọmọ rẹ mẹ́tẹ̀ẹ̀ta Ìrédé, Ọlámidé àtọlọ́ládé tí wọ́n rán mi níṣẹ́ òní wípé kí n kọrin ewì fún bàbá wọn. wọ́n ní dádì you're the best, be the best, ẹ ti lọ wájú. lórúkọ iléeṣẹ́ wa Ire Media Creations, èmi Stephen Omoare Arole Olódùmarè ń wí pé òní fọdún èyí ṣàṣemọ. ẹ̀mí tó ṣe 60 láyé yóò padà ṣe 120 lókè èèpẹ̀. wàá jẹ wọn mọ́, wàá jẹ wọn mọ́, ẹlẹ́dàá rẹ̀ gbà bẹ́ẹ̀ o. wàá jẹ wọn mọ́, wàá jẹ wọn mọ́, ẹlẹ́dàá rẹ̀ tètè gbọ́ o. wàá jẹ wọn mọ́ o, wàá jẹ wọn mọ́, kẹ́lẹ́dàá rẹ̀ gbà bẹ́ẹ̀ o. wàá jẹ wọn mọ́, wàá jẹ wọn mọ́, ẹlẹ́dàá rẹ̀ tètè gbọ́ o. Happy birthday to you and many happy returns, Pastor Olatunde John Kadiri. Hip hip.